Mo bí ṣe ṣe ra mi. Lóde. Sáwọn èèyàn jáde ni wọ́n ti fẹ́ fọṣọ mọ́. Mo dé ibẹ̀ wọ́n ní àwọn ọ̀fọṣọ lónìí. Sì ṣe pé kú fẹ́ pa àwọn tí ń tawọ́ sí machine báyìí. Tí gbogbo àwọn customer mi kàn rawọ́ sí machine, ṣé wọn ò fẹ́ kí n jẹun mọ́ ni? Everybody! Ẹ̀yin bíbú yìí, tá bá sọ pé òde kó ṣì orí ẹ̀ olórí burúkú. Olórí burúkú. Ibi kan ní kan ti máa ń rí. ó máa fọ ọkọ wíìgì nísìnyí láyà lọ́gbọ̀n. Ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀? How was your night now? Ask me again, baby. Ask me again. Baby. Okay, come on. Come on. Ṣorí, nígbà tí mo kọ́kọ́ débẹ̀, Oh yeah. láì tí ì bọ́ṣọ, bọ̀bọ́ yẹn kọ́kọ́ tẹ 800k. Olórí burúkú, ẹ fẹ́ sáyìn mọ́. Parú ẹ̀ rí náà. Ṣọ́ta yín lọ fà. Alábẹ̀wá so. Ọdún rẹ̀. Mi gbádùn ẹ̀ jàre. Ọ̀rẹ́ mi, calm down. Ṣé mo pé mo sọ fún ẹ pé last week mo lọ rí bọ̀bọ̀ yẹn? Tí èmi bá rí olówó, màá dààmú. Kò fi yẹn parọ́. Sórí àwọn aláwọ̀ yẹn mo máa ń rí súra. 100. Èyí tó jẹ́ pé gbèsè kún ọrùn ẹ̀. Ó dààmú. Ó mọ̀ wọ́n. Sórí èyí tó ń yá mọ́tò wa. Ó dààmú. The owner. Àwọn 6 people 1 Benz. Mo tún dáhùn. Máa ń gbá lọ́wọ́. Sórí ilé ó ṣẹ̀ṣẹ̀ gbà wọ ni. Ìgbà tí mo ṣí òròǹgbò méjì ilẹ̀. Okay. Ó ní fún mi, kill me. Sugar. Mo ní let me first play with your vela. Yeah. Ó fún mi kí. Ó làlàlà. Wòrè panudé. Nǹkan láṣẹ o. 500. Baby, baby, sórí lẹ́yìn 800k yẹn. Bọ̀bọ́ yẹn ò kàn tiẹ̀ tí wá jẹ́ nìkan tó lápọn. 5 minutes, ó ti ṣe tó ní thank you, baby. Thank you, your paradise. Sórí irú yẹn tó bá délé. Wo, ọmọ tó yẹ máa ń fọ àwọn girlfriend wọn. Wọ́n máa ń gbá orí wọn mọ́gì. Okay. Ṣé irú bọ́dì báyìí? Wọ́n lè ṣe é ṣe kú ṣe láti bàjẹ́ ni. Orí ilé kan ti ẹ̀. Ṣé mo pé náà ọmọ yìí ń bí mi ṣá? Baby, sórí lẹ́yìn 800k yẹn, mo tún fẹ́ máa lọ báyìí. Ó tún fún mi lówó mọ́tò yìí. He gave me owó mọ́tò in $2. Oh my God. Má jẹ́ fi hàn ọmọ yìí, ó máa ronú kú ni wọ́n. Àwọn ọmọ ronú kú ni. Take your level to another baby. Tí wọ́n hàn báyìí. Ẹ̀kọ́ báyìí. Was close. Ìfọṣọ ní jẹ́ bẹ́ẹ̀. Wọ́n wá débẹ̀ ní ìsìn wọ́n mọ̀ pé wọ́n ti ń fọṣọ lọ́wọ́ ara rẹ̀. Kọ́sítọ́mà yìí sì ti lé mi pé kí n má wà mọ́. Ọjọ́ mo ti bá aṣọ jẹ́ ló ti ní má wà mọ́. Àbí kí n try lónìí ni. Sójà máa ní. Mo jẹ́ ń dán o. Ọwọ́ Ọlọ́run ló fi wọ̀ mí lọ́jọ́ náà. Mo padà. Caro Fidipawo. Caro, o lè lọ ní ọkọ. O lè gbé gbogbo ẹrù yìí lọ ní ọkọ sẹ́. Méjì ń lò. Kò possible. O tí ì pawó ẹ. Ṣánú ara ẹ. Orí mi báwo ni mo ṣe báyìí? Ṣé gbogbo àṣẹ̀tì yìí ló fẹ́ gbé lọ bá bọ́bọ́ yẹn ni? Kò ní mọ̀ òun lu ẹ̀, kò ní mọ̀ value body yìí. Gbogbo reason why ta fi wà lórí street, ó ní ká lè máa rí táṣẹ́rẹ́, kò lè sọ pé táṣẹ́rẹ́ ń ṣọpẹ́. Oh, you've not made enough money. God bless you. Kí ló tí ì pa? Sórí gbogbo nǹkan tí mo wá káàkiri yẹn, mo ti wá padà rí ọkùnrin kan tó ní everything. Okay, do you know what's funny? Okay. Babes, yeah? What happened? Bobo is living with his friends before. Torí tèmi ó lọ gba 4 beds. And so, he's giving me wife vibes. I swear. Ma rush, baby. Babe. You won't go 360 now. Ma rush. My friend, come on. You don't share, baby. Can I advise you? To show pé wọ́n nìkan ló wà lọ́wọ́ bọ̀bọ̀. Èmi nìkan ni. Make sure kó ra lé fún ẹ. Àbí ẹ̀mọ̀ kan tèmi náà ń wò ni. Gbogbo bá ṣe ń lọ káàkiri ká lè rówó. Mo ti wá padà rọ́kùnrin kan that has everything. He's good looking, he's rich, and he's ready to do anything for me. Ṣé bí mo ṣe rán gba kéékèèké láti ta yìí? Ẹ mọ ní tí mo máa gbà tí n bá wọlé ni. Mo ní rí bẹ́ẹ̀ mọ́. Mo máa rí bẹ́ẹ̀ mi ọmọ gbọ́n. Babe, màmá jẹ owó lọ ní sẹ́ẹ̀. Oh, bad idea you. Ṣé kó máa dé
síbẹ̀ wá lọ fọ́ ìlò wá lọ máa bínú Check o because tí èmi ṣe wà yìí èmi sugar anybody tó bá fẹ́ fẹ́ mi sílé tó fẹ́ ní gbogbo asset yìí wàhálà ó máa ra lé 500 million fún mi nínú èkó yìí máa make sure pé mo gba owó máa dẹ̀ make sure pé ibi tí mò ń lọ yìí mama jembe tí kò ní sí. Èmi tí mo set to ẹ̀yin méjèèjì gan ó dojú alẹ́. Baby don't set to collect. So why ni mi ni? Oyedeji ló fẹ́ fi marry. Ó ní mí ni, mo máa pa owó ẹ̀ ni. Ó ní sọ̀rọ̀ báyìí. Baby ṣó tó fẹ́ gbọ́. Ṣórí 7 to 5 mo fẹ́ ṣe. Ọmọ wèrè. Bẹ́ẹ̀ni, ṣórí tí bàbá yẹn bá kọ́kọ́ fẹ́ mi sílé màá lọ bá àwọn ìyàwó yìí. Ẹ̀yin ìyá mi ẹ jẹ́ kàn sún fún mi. Ẹ jẹ́ ká lọ jẹ́wọ́ bàbá ẹ̀. Kí bàbá wa fún mi ilé kan ní Ìkòyí. Oh baby, don't settle for less. I'm not gonna settle for less. Hey, ọlọ́gbọ̀gbọ̀ yìí tó ń lọ yìí tó kó bá tán. Hey, babe, calm down. Even as you chop money. Ọmọ gbọ́n lè mi orí street ni mo wá ó chop money. Ẹ jẹ́ kó pè mí ní Mrs. Kinní kan now. I will chop money, don't worry, with this body. Babe, with this body. So. You're welcome to our humble abode. Oh yes, our. Yeah. So, what do you think? Wait. This is our house. I told you. Okay. I told you I would spoil us. Okay, wait. I'm gonna put a frame there. Okay. The picture is coming somewhere here. When you see the family portrait for the both of us, it's gonna be. Did you even notice I have your portrait already? You have some. I love you. I love you more so much. I love you. You're spoiling me, you know that, right? Jimmy will spoil it and we'll spoil it. That's what I mean. Oh. Okay, wait, babe. Yeah. If the living room looks like this, how would the bathroom look like? Wait, how would the bedroom look like? Remember you told me you love a bigger jacuzzi. Yeah, you got that. I got you. No, you didn't. I got you. No, Come, go, I got you. Oh my God, our house is so beautiful. Oh baby, you're spoiling me. I should spoil you, baby. This is massive. I should. Oh, fucking, this is so massive. Oh, I love you. I'm glad you like it. Oh, my baby is nasty. Let's go to the check it. Let's go to the room. I'm going to check it out. Oh my God! Oh, thank you very much. Don't worry, my next content is coming online pretty soon. Oh, hey Kenzie, what's up? Someone called me about your fibroid blast. They said it's working magic as usual. Ellen, don't forget to send my weight loss to you. I don't want to lose shape, you know. I want to look fit. You understand what I'm saying? Well, my next content is actually much more funnier. You guys know how we do it now. I've been shooting video the whole day though. Yes, now. Babe. Oh, hey baby, what's popping? Can you tell me what we're laying now? See how you littered everywhere with clothes and bags and shoes. Why? I'm worried. Come on. I don't. If you're online, would you have to leave everywhere this untidy? Don't be like, no, this is not nice. No, it's not nice. I'm sorry, guys. I'm talking to somebody. I'm coming. Babe, shame me to somebody. Yeah, I shouldn't shame you. You're somebody now. I'm on live. I really don't like this, honestly. I really don't like this. This is not proper. It's not dating. I think I should tell the people in your life that you're So guys, as I was saying, you know, my next content is actually bang. You know, you guys know that whenever I drop content like this, it's so nice. So the next thing I want to put up today, oh my God, y'all could feel like dying. So guys, as I was saying, yeah, as a married woman, yeah, you have to always, wait, I'm coming, let me show you something. I'm coming, just 1 minute. Okay, see, your sitting position, you got to change, yeah? You got to do something like this at all times, yeah? You see, sometimes when your husband is around, yeah, you got to like
to like stand up some sort of like, always shake it around, let him know the kind of thing that he has, you know. And when you want to sit back, you sit like this. Always sit like this, you know what I'm saying? So, babe. What's all this now? What exactly is wrong with you? I'm doing life now. Am I not going to eat? Show me on the journey. Babe, kind of. No, wait. Also, maybe you are important. You want to portray as a married woman and you're doing... See. Am I not a married woman? Caro, no, me, you're now. Yes, but is this how we're going to continue? Most of us baby Pamela and you did not attend to me. Babe, what are you trying to do? Stop acting unromantic. Today we are eating out. What? So, you know time to go near what? No, you know schedule and eating out what? You got near better. No, like are you joking right now? You said in the next 1 hour it's going to be ready. I meant in the next 1 hour we are going to eat outside. It's over 2 hours now. Then let's start going. Going where? To eat outside. So okay. Babe, show it that to eat outside, Lonnie. What are you saying now? Is this supposed to be your? I mean, live video. Cancel I know. As mentor. I tell you. Yeah, I'm not even so. Teach our married women, boy, if you put on that live video there, I'm going to smash this phone. I don't smash the phone. What do I do? Why even want to smash the phone? I'll smash my money. Now. Well, babe, this now. I don't like it when you act like this. So come on, act unromantic, Nisha. Okay, I'm sorry. And why can't we eat outside? Every sorry. time you tell me to enter the kitchen, She everybody to go on the kitchen, lele. Oh, but plastic surgery. Caro, Mama, did they buy us? I just don't like all this. Caro, stand up and go and prepare. Else my laugh on your mother. You're so friendly. I'll just gonna change my clothes into something sexy. We are eating out tonight. But I'm feeling so sad. Don't you think I'm changing Like really? You're punishing me. So how useless? What's all this now? Why are you doing this to me now? Show a angry man's an angry man. Oh, God damn it. I need to sort myself. Honestly, I need to sort myself. For no more. Maybe you're coming on now. Auntie Ekasun, Eleni de Mama Bani Dano, Mama Bani Shisheli, I don't know why, I don't know about Sheli, everybody to an estate, I don't know about Shisho. I want a ballet. O sure about àwọn balẹ̀ báyìí. Èmi ò fẹ́ ni tó ní wàhálà omi de fẹ́ tó máa ń tó bolobolo káàkiri. Ara wọn balẹ̀ ẹ máa gbádùn wọn. Àwọn ló ti ń bá wa ṣiṣẹ́ nínú estate yìí, wọ́n ti ń bá wa ṣiṣẹ́ ńsìn àti lé ní 5 years. Ara wọn balẹ̀ gan. Wọn ò ní wàhálà. Ó ṣe wá lù bí arúgbó báyìí, wọ́n ti gbó tó yẹn ni. Wọ́n máa ń ṣe ìyá ara wọn balẹ̀ gan. Àwọn ló máa ń bá wa ṣiṣẹ́. Ẹ gbọ́ kí lorúkọ yín ìyá? Good day, ladies and gentlemen, panel of justice, co-debater, my fellow people. My name is Sidikatu, the interfere. My name is Sidikatu, the Alagbafo. My name is Sidikatu, the mobbing stick. My name is Sidikatu, the cooker. Mama Kuku, Mama Dana. How was the clothes? How much the TV? How much the floor? How was the rug? How was the room? Mama sin. How was the cup? Mi lè gba wèrè ti pọ̀jù fún mi. Àìkó falẹ̀ fa ti ń ṣe. Ẹni tó mú wà lọ́wọ́ wèrè díẹ̀ lára. Ara ìyá wèrè o. Mo kàn ti gbé yaba pọ̀ sí rẹ̀. Ó dé lára wọn balẹ̀. Ara wọn balẹ̀. Àwọn tí ń bá wa ṣiṣẹ́ ń sin àti máa lò 5 years. Bóyá ẹ̀ notice wọn dáadáa, ara wọn balẹ̀. Ara wọn balẹ̀ àti CD kò sí tí mo wọn estate. Everybody know me on my space. I'm the president of Miss Mama Soje. Ẹ̀yin inú yín máa dùn ní tẹ́ bá wà pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ni, àti ẹwà, ẹja wọn tán. Mo náà mo sọ fún inú yín máa dùn ní. Ajé. Kò síṣẹ́ tí wọ́n mọ̀ ṣe, wọ́n mọ̀ owó mi ò sì kò. Tí bàbá yín fọṣọ tó pọ̀ 600 ni. 600 naira. Bẹ́ẹ̀ni. Àtọ́ aṣọ máa pọ̀ lápọ̀ jù 650. Mo lè máa ń gbà. Bẹ́ẹ̀ni. Ẹ má bínú ọmọ ọdún mélòó ni? 12. 12 years? Yeah. 1 and 2 àbí 2 and 1? 1 and 2. 1 is a payment. Ṣùgbọ́n ṣó pé ara ẹni ìbàlẹ̀ báyìí. Ara wọn balẹ̀. Ó ṣú ò. Mo lè pa wá. Ṣé rí nǹkan tẹ̀mí nídìí òrílì kò lé bẹ́yẹn?
Yeah, I want somebody that will be cooking in this house, cleaning up the house and washing the clothes and doing laundry and everything. She want the gbogbo activities in here. It has to be done. Go to the committee. I'm going to look on him. I'm going to say. Oko mi man jade by 9 in the morning. Who dey man dey pada ni 5 morning. Say la wada look on him. Ah, show the shop para woman bad. Woman she be ti wo le fọwọ́ lé léjì. Ka mi like e. So come on, please. My bad. Sorry, my bad. I'm not. I am. You know you're going to put your sink or two or more. Baby, Mama rice is say jollof rice, army rice, coconut rice, pawpaw rice, indomie, asaru, porridge, ekuru, ewedu, dodo. Sending, mo kure mama say. Koda, mama say monkey. Ah, who dey show para ni ma pale right? Ah, mama say alignment ni. E ṣe mechanic. Ase ni monkey no, mama say ni. Emi yin ṣe bí tí wo le wà láre. Torí oúnjẹ yẹn ni mo fi máa employ. Èló lẹ mo fún. Ale o fi bí 50k bẹ̀rẹ̀ pé. Ah, mo ti mo dey say. E ma worry. Aunty ẹ wà. Tí yín ò ní dá. Ah, sorry. Tí yín ò dá. Ẹ ṣé o. Ẹ mo tese. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí ice. Ẹ mo ko se yun na. Ah. Ṣé o máa ṣe ice ni? My bad. Rice mo fẹ́ so. Gbogbo wèrè tẹ́ ń ṣe. Ẹ má ṣe wèrè wọnú oúnjẹ ọkọ mi. Alákọ̀wé lọkọ mi o. Okay. My husband is an alákọ̀wé ni. I'm a yakana with you. Oh my God. Babe, are you enjoying your meal? This is super delicious. I give you one for this. Thank you, baby. Honestly, what a very tasty. The fact that you could even make 2 different, soup. Thank you. You know, you've been complaining so much that every day eat out. So yeah, I said, let me give my baby a nice treat. Now you understand what I meant. I mean, eventually this will lead to marriage. Come on. What do you mean eventually? This is not going to lead to marriage. As my wife today, okay. Yeah, you need to improve, and I'm impressed. Honestly. Thank you, darling. You know that money you promised me now? With the money on our phone, you're eating a good food now. Don't forget, when we get inside, you give me that money. I cook for you because of that money. Oh, very. But you know what? Because you've impressed me, yeah, I'll double it for you. Ha! She made my work kitchen down on the by please, my work down because this is really tasty. Are you serious? Yeah. Thank you, baby. It's well. I gave it my best. I'm telling you, I did a lot of tutorial. I checked real good. But yes, now, but you go on da magisi, talk on da ifirisi. The magisi. Yes, now. Show me magisi no one. Imagine how that's already. Anyways, I mean, whatever style you use, you've already had a delicious meal. That's it. You man rebrand me. You got there on color YouTube here. What must say? What must you post here? You rebrand. All of that you tend to come along. We'll be very soon. We're going to be very quick and sure. I be my jembe room. I do tell. I'm not going to do it. With this, I'm eating. Honestly, man, that's A1. Honestly. Caro, Fidipawo. Ẹ now, she ma ṣílẹ̀ ni. Ẹ ṣàdé gbogbo ṣẹ́. Ẹ̀yin máa dé ṣiṣẹ́ takuntakun. Ẹ wo, a fẹ́ kẹ́ wo ju rice. Ṣé mo ṣe dáadáa? Ó ti dá package kẹ́tẹ̀tẹ̀ wọ́n máa lọ. Àti kókó kọ́ mi kan ní mọ́ bíbá yín. Omi tí mo ṣe tẹ́lẹ̀ tó wọlé. Ó ti dá ẹ̀, ó ti dá ẹ̀ wọ́n. How are you? Oh, hey, baby. Hey, honey. Hey, listen. How was work today? Hey, listen. Work is okay. What's that? Work is good. Oh, how are you? Who's she? She. Yeah, what's she? Oh, she's Auntie. Oh, she's my sister. Babe. Yes. Your sister? Yes, baby. Yeah. Okay. I can see that you may even feel you to back on. Yeah. My sister when you mark, say mark. Hey, you know what happened is that ní family house study one, our firstborn ló máa ń kọlà fún orí wọn ló ti máa ń dúró kon àwa tó kon lẹ́yìn. Oh, that's yes, beautiful. Baby. Oh, what's her name, please? Yeah. What's your name? Yeah. Kí lorúkọ yín? Hi, my name is Sidikatu. My name is Sidikatu. Auntie Sidi, Iloko. She's such a funny person. Yeah, she's so funny. So, when is she leaving? Oh, she's leaving now. She was about leaving when you go. No, she will never leave now. Like, says
Lilo Nisi. Ishisi long familiar. I need someone like this around. Honestly, I do need someone like this around. Nice to meet you. I'm a comedian. You're a comedian? Oh, no, she has to wait. For 1 month, you stay with us. I love you already. And Emma worry, I'm a rush for you. That's for me. Of course. I'm getting interested. She can't stay for 1 month. I can stay. Auntie me, Elijah, any cats? Well, what about you? Okay, you know what? Boom, what's here? Feel will you get up? Tia is sick right now. And then come back home. I'll host you. I'll host her. You know, she's such a funny person. Yeah, funny. I mean, look at her. Just look at her, man. Like, yeah, funny. Oh my God, you're super funny. I'm a comedy. Oh my God. Feel at home. Yes, feel at home. She's such a rib cracker. She is, but she's cracking my ribs, baby. I swear that everybody my baby going to the roll. I mean, my baby going to. I had Of course. Babe, Auntie me like come and Daddy. Mo like him on Daddy. Mo like him on Daddy Talawa. Oh, I love that. I love that. I've been loving. You know, honey. She's waiting. Oh yes, baby. 1 month, she's waiting. Oh yeah. Oh yeah, baby. Ẹ̀dín ìfò sí o, ṣé gbẹ́rù báyìí mọ̀ yín rí o, iṣẹ́ mi wá sí àárín o, mo máa ń sójà, mo máa ń fọṣọ ni o. Èwo ló sì tẹ́ pé mi náà mọ̀ yín tẹ́ wá ń bú mi tẹ́ sọ pé ẹbí yín kan lè kọlà. Èmi kò lè bá yín tan, yín ní bá yín tẹ olùsìn náà. Èmi ò báyọ̀ tó bá kúrú tan. Ó mú gàjù yín lọ. Ní gàjù mi náà. Mú gàjù yín lọ. Ó dẹ̀ má bínú. Ibo tẹ́ ṣe ní ìsinmi ò láìkì rẹ̀ o. Àbí fẹ́ mọ lọ lé wa o. Ẹ má bínú, yá máa fún yín 30,000. Ṣé ẹ̀dẹ̀ tí kọ́ mi ti ní kẹ́ dúró, ṣe fẹ́ báṣẹ́ jẹ́ ni? 30,000. Máa fún yín 30,000. Pé mo jẹ́ ẹ̀gbọ́n yín. Torí ẹ á ti dáadáa. Ẹ fi charge 500. Ṣé lè yọ 500 nánú 30k yẹn ni? Kò ní pè. Irọ́ ẹ wò. Àti 5,000 yóò mú dọ̀kí kan. Ṣé pé ẹ mọ́ sọ fún pé kí n má tẹ̀sí ẹ̀ wò máa ń sè. Nígbà mo ti jẹ́ ẹ̀gbọ́n yín nìsín, nítorí wò. Nígbà kan ọkùnrin calm down, ó yẹ mú tọ́kí kan. Ṣé kò yẹ kéèyàn náà sọ pé ẹ lè dúró ni? Ṣé ẹ jẹ́wọ́ lé ni? Ẹ lẹ́nìbọ̀dì tó ń wáyé lẹ́yìn ni? Lẹ́yìn fẹ́ dúró. Àbúrò mi. Okay. Oh, mom, you know what's in Lekki. Alright, anyways. Mo ti bẹ̀rẹ̀ sí ilé àwẹ̀. Enjoy. That's our roll, boy. That's our roll. Okay. Mo ní sọ fún yín pé oúnjẹ yín ti ṣe tán. Ó kàn kú bọ́ílẹ̀ sí tí mò ń bọ́ílẹ̀ ẹ̀gì lọ́wọ́. Láti sílẹ̀, mélòó ni mo fẹ́ sọ fún yín pé ẹ má máa ṣe bí ọmọ ọ̀dọ́ nílé. Ara lè ní ìnáwó. Come on. Mo mọ̀ pé ní ti helps. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà, ṣe mọ̀ pé ẹ̀gbọ́n ìyàwó yín ni mí náà. Mo gbọ́dọ̀ mọ respect yín náà. Ẹ má wọrẹ, ẹ má join. Ẹ jẹ́ kó kọ́ sáyé nínú ọ̀bọ̀ yìí. Ẹ fine. Ẹ ṣe gan-an, ẹ kú tọ́jú wa. Yes, sir. Good. Play like that. Okay. Bàbá ọkọ mi. What's up now? Ẹ pẹ̀lẹ́ kú àtàrà. Ìyá mi àwọn oúnjẹ ti ṣe tó ẹ̀tẹ̀ kan kó wà ní ti. Ṣé o ti lù wọ́n tó ni? Àlàyé ẹ fẹ́ lu bọ̀bọ̀ ẹ járe. Kó máa di ìtì náà oúnjẹ náà. Jẹ́ kọ́kọ́ jẹ́ ilé ìtọ́nà jẹ́ kọ́ jẹ́ ìgbà lọ́wọ́ tó lọ jẹun. Ó yá, wọ́n fi dé. Ọ̀rẹ́, ìdí ló máa ṣe é léṣe o. But watch me and see na be. Ìdí ò balance tó baby. Ìdí ti dé kò tí a o. Wá ẹjọ́ ẹgbẹ́ ìkúrò mi fẹ́ pọ̀ tó. Ọ̀rẹ́ mi ló ń pè mí. Ẹ pìkẹ̀ náà. Fẹ́ pìkẹ̀ náà. Hello ọ̀rẹ́ mi. Mo wà okay, ìwọ ńkọ́? Ọ̀rẹ́ wa okay o. Wo ọ̀rọ̀ marriage tí mo lọ kóra mi sí ti sú mi o. Marriage tí mi ti gba ríngì tó ti ń treat mi bí ìyàwó ilé àná ó ti sú mi o. O lè imagine pé tí n bá béèrè owó oorun lọ́wọ́ bọ̀bọ́ ẹ̀, n bá béèrè 1 million lọ́wọ́ ẹ̀ fowó oorun, ó máa fún mi ní 200, ó máa lájẹ́ àdí ìtókù, ajé wèrè wo ló ń di. Ṣó fẹ́ kó lọ máa lo àwọn oorun STD ni? Kò possible na àwọn róòdù ọ̀nà yẹn ló yẹ kó máa lo. 200 kékeré o, gbá yẹ kí n tàn ẹ́.
Big man ló pọ́pọ́ ẹ̀ náà. Ọ̀pẹ èmi náà sọ pé kí ni wọ́n fẹ́ ṣe báyìí sìn oúnjẹ lolúwo lè sá kúrò bẹ́ẹ̀ tí kó lọ ẹ̀ má lọ dálé mo ṣú. Sori ní sùúrù advice tèmi fẹ́ fún ẹ ni pé ilé ọkọ tó wà yẹn wàá ṣe business mọ́ ni o. Inú ilé ọkọ yẹn gangan ló máa gbé àwọn oríṣiríṣi ọkùnrin wa wọ́n máa lá ẹ mọ́ bẹ́ẹ̀ wọ́n máa ṣá ẹ mọ́ bẹ́ẹ̀. Wo ọ̀rẹ́ mi bó ṣe máa ṣe nìyẹn o ṣó máa ṣe. Gbogbo orí ẹ̀ tó pupa yẹn àwọn bad advice ló wà ń bẹ advice téèyàn lè mú lónìí o. But ọ̀rẹ́ mi CCTV camera tó wà nílé ńkọ́. CCTV báwo yọ bá tún CCTV dànù náà pàdánù fún ọmọ ìgbẹ́ kan kí ló ṣe báyìí náà. Ó ti pẹ́ tó ti wà ní ayé o ìwà burúkú pọ̀ lọ́wọ́ ẹ̀ gan. Trust me now bó ṣe máa ṣe nìyẹn o. Báwo la ṣe wá fẹ́ ṣe bó ti pẹ́ tí mo ti kúrò ní street níbo mo ti fẹ́ máa rí customer. O ní problem pẹ̀lú yẹn náà ṣòro orí site ló wà everywhere o lè lọ download Tinder èmi gan fúnra mi mo lè máa gbé fún ẹ má lọ fà bébí mi. Àwọn ìwọ̀ ọ̀run àpáàdì ṣàkànwọ́ ẹ̀ ṣá ìwọ̀ ọmọ. Ọ̀rẹ́ mi. Okay, I like that. Caro, Fidipawo. So, babe, I know you don't like it too. Hold on, babe. Yes, I really like this settings. I like this place. Oh, you do? For you. Are you sure? Yes, sure, babe. Let me pour you your drink. I miss you. Let me pour you your drink. Come on. You want me to pour you your drink? I like it like that. You won't even go inside. Hello. Auntie me. Kí lẹ̀ ń bá ká, kí lẹ̀ ń wá kiri? She's your sister? Yeah, she's my sister. Oh! Let me see. Auntie me. Àti ìgbà wo lẹ ti wà ńbẹ̀ yẹn? Mo ti wà ní tipẹ́. Nígbà tẹ́ ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Tó gbogbo prayer session yìí lẹ́ni? Ṣàdúrà. Bẹ́ẹ̀ ni ẹ ń tẹnu mẹ́nu. Ẹ ń tètè bètè. Tó gbogbo ẹ̀ lẹ́ni báyìí? Gbogbo rẹ̀ nígbà tí wọ́n dì í nígbà yẹn mo yùn náà. Kí lẹ̀ ń wá kiri gan-an? Remote sí mo wá mú. Prayer session sáà. Wọ́n máa wọ́n tí ẹ̀ ò fíìmù lèmi àtàntí mi máa ń ṣe láàrin ara wa bá ṣe máa ń bára wa sọ̀rọ̀ nìyẹn kó lè yé wọn torí ojú ń dùn etí náà ń dùn ṣé ẹ ti wá rí remote tẹ̀ wá kiri àti. Nígbà náà. Ẹ̀dẹ̀ mo lé jẹ́ kọ́ mo lé tàbí jẹ́ kọ́ mo lé. Ṣé mọ̀ mọ́? Ṣé mọ̀ mọ́ remote? Ẹ fẹ́ parí iṣẹ́. Ẹ máa lọ síbi tí wàá ti wòye kẹ́ máa lọ. Ẹ bá ṣe tó ẹ̀yìn láti èmi lówó o. Yes, very easy. Don't greet her again. Àǹtí mi, ojú kan tó dẹ̀ lálẹ́ yẹn CCTV camera ni gbogbo nǹkan lórí camera ni. What is wrong with you now? Nothing. Mo sanwó ni o. Mo mọ. Welcome. Má jẹ́ àṣẹ ń bí bá jẹ́ wọn babe káì jẹ́ wọn nílé lọ. Má jẹ́ ká wọnú ilé. Kí ló tẹ fẹ́ dúró pálọ̀? Jẹ́ ká lọ sórí dání this pool table. Kí ló fẹ́ lọ ṣe? Ó wà ní bucket list mi. Bucket ó dẹ̀ kíkì bucket list ẹ gbà dànù. Jẹ́ ká lọ síbẹ̀ yìí. Má jẹ́ àníjà wọnú yàrá. Jẹ́ à lọ. Olaide. Oh, he's some out. Very many. Nígbà tẹ́ ti sọ pé kí n má lọ ilé pé kí n dúró àárín. Àwọn àkàrà pẹ́pẹ́pẹ́ tí mo rán náà ni mo wọ̀. Mo sì ní fóònù lọ́wọ́. Nípa tàlásọdé yẹn mo ti sọ pé mo máa send owó. As a matter of fact, I go to send owó kan if I remember to. I send owó? I think so. Me or not, but why pay them to send it? No, I think you should let me know so that I will send it. Then ẹ sọ pé ẹ ní fóònù lọ́wọ́. Ní fóònù. But why is the Caro wá sọ fún mi pé ẹ ní fóònù lọ́wọ́ now? Wọ́n láwọn ti sọ fún yín wọ́n sọ. Okay, ó lè ti sọ fún mi kí mi máa ọkọ fíìpù ti sọ fún mi mi ò rò bó ti sọ fún mi because it's a very important thing. Ẹ ṣe ní fóònù lọ́wọ́ bá lè fẹ́ communicate pẹ̀lú àwọn tó wà lé. Wọ́n sì àwọn tó wà lé gan wọn rí pé wọ́n máa rò bí wọ́n jí mi gbé ní báyìí. Ṣé fóònù yẹn bàjẹ́ ni àbí báwo? Tẹ́lẹ̀ sọ́ọ̀bù ẹ̀rọ rọ́bà mo fún kò ṣiṣẹ́ dáadáa. Àwọn yẹn lè ṣe WhatsApp lè ṣe social media. Ṣé ẹ wà ní Instagram? Wọ́n ti ṣẹ̀fẹ̀ Instagram mi. Mo bá ti ṣe àti because bẹ́ẹ̀ fọ́nì yìí ó yẹ kẹ́ wà ní mo bá ti ṣe àti sí rírí nǹkan sí. But ṣé kí n sẹ́ndẹ̀ sí àkáǹtì Caro ni àbí àkáǹtì yẹn? Rárá o, ẹ má sẹ́ndẹ̀ sí wọn, èmi ni ẹ sẹ́ndẹ̀ sí. Ẹ má sẹ́ndẹ̀ sí àbúrò mi o, èmi ni ẹ sẹ́ndẹ̀ rẹ̀ sí. Okay, but ẹ ní fọ́ọ̀mù náà báwo la fẹ́ access ẹ̀? Àyìn lọ báńkì. Okay, máa wọ bank. Okay, that's preferable. Let's do
this way. Tell me phone. No, me the phone lady. But you me media iṣẹ́ lele nṣe. Mo fẹ́ ṣe transfer fún yín sí. Oru phone le ma like no. Do you have any preference? Is that your phone? Do you have any preference? Princess? Do you have any preference of phone? Princess, babe. Because you tell us pé ṣé ó ní phone kan, ó ní brand tẹ́yàn láàyò, ṣé iPhone. Because I take camera ni. Is that my camera yàrá mi mo selfie. When I want to see one on Instagram, they will never see. Say I go disablog. No. I'm very much worried blogging. Oh, interesting. Yes. Why interesting? Why interesting? It's funny. It's fun. Okay, mo ṣe pé details of me no. Account number yín. 77. 273. Kudes. Ben. Kudes. Okay, Kudes. O ko mi lo wa me. Ko se anti won ju re. CD ni. Okay. What's the name on that? 200,000. Mo le gba. E si mo da de o. E mo lori, e mo boy. Okay, na. Iko wala, iko ju le se. La gboro lo e ni si na. E mo lori, e mo boy. Láti Elédùmarè. Ẹ̀kọ́ ìlú dúró ní ẹjọ́ ìlú ṣọ́pù kọ̀mọ̀tì. Ẹ ṣàkóṣì dúró ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìmọ̀ lẹ́yìn torí ìwà òbèrè pọ̀ lọ́pọ̀ yìí mú bọ̀. Olórí burúkú èèyàn ní mú bọ̀. Abatẹnijẹ́ ìdágbọ̀gbọ̀ ni. Sídi ṣó ní ẹ̀kú ni. Sídi orí burúkú ìwà wà lọ́wọ́ ẹ̀. Kí mo ṣe? Àwọn ìwà tó fi ń ṣépè fún yàn wà lọ́wọ́ ẹ̀. Kí mo ṣe? Mi ìṣánú ẹ̀ ta ìṣánú ẹ̀. Èmi àti ẹ̀ ò tó rí mẹ́. Ó ń fi àbúrò mi. Ó fi ń sọkọ mi di client bóyá ń gbà lọ́wọ́ ẹ̀ lọ́tún mò ń gbà lọ́wọ́ ẹ̀ lọ sí. Àtúwítà ìwé tó ti o tún gbowó fóònù o tún wá ń ṣàdúrà ẹ̀ pé ikú ìkọ́bálà ikú ti kọ́bálà àti ẹ̀kọ́ ti kó ìjọ ẹ̀. Àǹtí Caro. Kí ni? Mi bẹ́yàn lẹ́yìn náà. Ṣé ọwọ́ yín tó wọ èsòsò tí wọ́n dá lọ́la fóònù? Ẹ̀yin náà máa gbọ́dọ̀ bá àwọn òfin mu fóònù mi bẹ́ẹ̀ ni mo lọ. Bá mi lówó tọ́kọ́ mi fún ẹ padà jọ. Ẹ̀wọ̀n lórí burúkú ìwà bí mo ṣe ń fọ ní sálárì mo tún ń di fún ẹ. Ó tún wá lọ ń tọrọ owó lọ́wọ́ ọkọ mi. Ó fẹ́ gbà wá bẹ́ẹ̀ ni. Ẹ gbọ́ lọ. Mi ṣe nígbà. Ọ̀gá bá mi transfer owó padà jọ 2925. Ẹ̀yin fóònù ẹ̀ sì fi sí Àwọn èmi àti ìwẹ̀ kún ní fún mi. Àti àwọn ẹgbẹ́ àti mo mọ níbi mo ṣe fẹ́ sọ. Ó jì ló máa lọ. Bá mi dá padà sí ìsìn. Máa ní kó wá gbé ẹ̀ pọ̀ kò ṣubú ẹ̀ lẹ́nu. Ojú ti bá gbá ẹ nígbà tí wàá máa gbà dí sí ẹ. Kílẹ̀ tán lè ní. Ẹnà gbogbo sí lóore. Ọ̀sì di àgbọ̀kọ̀ nígbà ìsìnkú ìwòsàn owó rẹ̀ fún gbogbo tó wà lọ́wọ́ mi tí mo tọ́jú náà. Ní sọ fún wọn gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń bú oníwọ̀n mọ̀ obìnrin sọ yóò mọ̀ jètè tọ́kọ́ bá lọ bí sẹ́ńtẹ́ kò sí wàhálà. Àǹtí mi. Ní ìsẹ́ àǹtí mi. Jẹ́ ká sá. Àǹtí mi ẹ calm down. Ẹ̀kọ́ ní ọmọ blackmail yìí ò ní. Kí ló dé ogun ọkọ kékeré bẹ́ẹ̀ máa sọ pé ṣe ká tù. Rábìsì ni wọ́n fún mi owó lẹ́yìn gbélé lọ́wọ́ rẹ̀. Ṣé ìmọ̀ pé wọn kì í tú ẹrù wèrè wò ni? Tẹ́jẹ́ wèrè. Ẹ̀wẹ̀ ká ìjà rẹ̀ ẹgbẹ́ èdè máa ṣe é máa bá wọn kọ ṣé bí mi ní pé mi mọ̀ náà dá ni? Ṣé bí mi ní pé mo kọ̀ tiẹ̀ useless ní ìwúlò ní dín nìkan mo ní náà? Ṣé bí mi ní pé dín nìkan mo lè fi show off ni? Ó sì dá ẹgbẹ́ wọn bù mí ẹ̀yẹ̀wọ̀n jẹ́ fún 5,000 lọ́wọ́. Ìwà wèrè ṣe kọ́ wọn yín báyà àǹtí mi. Tó bá pòyàn ló ní fúnra rẹ̀ ó máa ń tà fún ẹ̀wọ̀n ní sí wọn tó yín rárá. Àwọn tó mi náà dẹ̀gbẹ́ kọjọ. Ẹ̀wọ̀n mi lọ fún wọn kọ yín ní ẹ̀rù bẹ́ẹ̀ kọ́. Nǹkan ló ń ṣe mí náà bẹ́ẹ̀ ṣe ṣe náà ló tẹ̀ kò kí tẹ́ fi máa gé sógi. Ṣèbí kó lè dùn náà ni. Nígbà tí ikọ̀ mìíràn náà ní ìgbà kan ẹ tún fi gbogbo wa sísẹ̀ rẹ̀. Bí kò lè mo máa rí ẹ̀bà Ìgbò. Sísẹ̀ rẹ̀ Ìgbò wà. Sẹ̀mú Ìgbò mo. Èwo ni wàá wèrè gan? Èwo gbogbo ìburúkú? Ẹ̀wọ̀n ìburúkú ni ìjẹ́jọ́. Èwo kí ló dé kan náà? Àbíkẹ́ tó bọ̀yàn lọ́fù kéèyàn sọ̀rọ̀. Ẹ̀kọ́ tí ẹ lè respect ara yín ni. Kí ló tẹ panu ojú kan tẹ́lẹ̀ kan? Tí bá fún yín ní fọ́tí ojú kejì máa fọ́ dànù ni. Èwo ni rubbish gan? Kí mo ṣe ná? What I do kí mo ṣe? Ẹ dúró ìwà wèrè ṣe wá pọ́n wọ yín báyìí ná. Ṣé wọn kì í ṣèyàn lóore ni mo ṣe yín lóore ni? Wọ́n bàbá ilẹ̀ a máa tọwọ́ bọ̀ mí lẹ́nu àfi bí kí n gẹ̀yìn jẹ àfi bí kí n gẹ̀yìn jẹ. Wọ́n mọ̀ yín lẹ́pẹ̀ ni. Wọ́n dàdó sí wọ́n ní mú kóra mi sí nínú kóra rẹ̀ sí kí mo kóra mi sí. Mo bá gbé báyìí mọ́ gbé
Mo gbàgbọ́ ìmọ̀ gbé náà ní kí mo ṣe what I do for you. Ẹ dúró sídi ṣé o mọ gbàgbé ni mo ló mọ gbé ni. Ṣé o máa wo gbé ló mo ṣe pé o mọ gbé ni. Ewo kan làwọn wá wèrè tí wọ́n máa ṣe tó mọ̀ kó máa jẹ́ kí n máa sọ̀rọ̀, máa jẹ́ kí n máa pariwo, máa jẹ́ kí n máa fẹ́ fún. Ṣé ọkọ tí ẹ lè fi wọ́ sójú kọ̀ọ̀kan bomi sí ẹlẹ́nu kọ́ bá ń bẹ̀ ni. Àmọ́ láyé bíi tiẹ̀ kọ́ o, wá tí mọ́ mi bẹ̀ tán wá tún ti gbé bọ́tù wọ̀tà mi. Kí gan ni problem ẹ tó kọ tí ẹ lè jẹ́ kí fẹ̀dọ̀ lórí òróró náà. Ẹ dúró náà, ṣé mo ṣe júpẹ́ jẹun kò mo sì gbé mọ jẹ lọ. Ìṣájá ni yín ni àǹtí mi. Ṣájá ni yín ni. Ẹ ń wùwà wèrè rẹ̀ fi rẹ́ mi lára mú dẹ̀ ní mi ìfẹ́ bẹ́ẹ̀. Ẹ burú o. Ẹ wíkéèdì gan-an. Ẹ dúró sí mo bá jẹ́ ẹ̀gbọ́n yín lòótọ́ ẹ sì mo jẹ́ ọmọ Ọ̀yọ́ bàbá yín sí bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe mí náà. Mo ti lè lù yín pa. Ṣé ẹ bá tún bá mi wo irú àwọn ìwà burúkú tẹ̀ ń wù nínú ilé yìí? Máa fọ́ yín ní etí, ojú kejì tẹ́ fi ń paná ojú kan là kan kiri yẹn náà máa fọ́ dànù ni. Ẹ wá máa ṣe bá ń bí àlà ọlọ́njàgbọ̀n bá ń bí à. Nǹkan tí ẹ máa ṣe gbẹ̀yìn ayé yín nìyẹn. Ẹ kò sí wàhálà tí bọ̀dá adé bá ti ní gbòòrùn jókòó pé ọ̀rẹ́ yín kan wà yín wá ẹjọ́ tẹnu bọ̀dá yín lẹ́nu mi. Ẹ kọ́ gbogbo ṣe orí burúkú lọ́jọ́, ọ̀rẹ́ yín kan wà yín wọ̀tá yín kan wà yín wá. Ẹ padà kúrò nínú ilé ìgbẹ̀yìn kó tó di pé bọ̀dá dé máa dé ni. Tó bá dẹ̀ ti bí ìyá yín rè, tí bọ̀dá dé bá dẹ̀ ti dé, kẹ́ lọ tẹnu bọ̀ wọ́n lẹ́nu kẹ́ sọ pé bọ̀dá yín pàtà tí yín kan wà yín wá. Kí mo lọ. Èmi tí bá ti mọ́lé kẹ́ pè mí ní bastard. Ẹ tì mí mọ́lé. Bí ìyá yín dákẹ́ lọ. Tí n bá ti tú àṣírí yín kẹ́ pè mí lọ́mọ àlè. Bẹ́ẹ̀ ni mo sọ. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ wá. Ẹ rọra máa wùwà wèrè náà. Ẹ rọra máa wùwà wèrè náà. Gbogbo nǹkan báyìí sí ẹ̀dẹ́ ẹ máa fa àṣírí ẹ máa fi múyàn mọ́lẹ̀. Ẹ̀ ń tú àṣírí òṣìwò ṣé mi kì í fún yín lówó every time ni. Ẹ dábàá dẹ̀ ti wí tá ìwé tó ń sin ẹ máa sọ pé màá tú àṣírí o, máa ṣe kinní kan. Èwo gan ni gan náà tẹ fẹ́ sọ̀rọ̀ ayín di lábẹ́ ọ̀run. Ẹ jẹ́ mọ́ lọ ẹ̀ jẹ́ kí n lọ lé mi. Ẹni dúró sí àyín. Kí n mọ́ lọ lé mi ẹ̀ ń ṣe mí bí ẹrú. I'm not a slave. You are a slave. Ṣé ẹ mọ̀ tẹ́lẹ̀ ni? I'm not a slave. Ó dẹ̀ má bẹ̀rẹ̀. Ẹ má bẹ̀ mí o, mo dídì fẹ́ sọ fún èèyàn gidi lọ́kọ ẹ̀yìn sí mi ẹ jẹ́ ń sọ fún ọ ẹ calm down kẹ́kọ̀ọ́ tí ẹgbẹ́ ní oṣù dání ẹ calm down. Ewo gan ni ẹ wo ẹ ṣọ́ra yín o, mò ń sọ fún yín ẹ ṣọ́ra yín o. Ṣé ẹ pé ìran olórí burúkú òun ló ní olóríire lára àti ní máa ń sọ fún ipò olórí burúkú ni yín ẹ má kó orí burúkú ràn mí o. Olórí burúkú ni yín náà ẹ ń wọṣọ orí ibú ẹ ń wọ orí ibú olórí ibú ló máa ń panu ojú kan làkan náà. Ẹ má jẹ́ sọ̀tún ojú mi, ẹ má fojú bu mi gbogbo nǹkan mo gbà kí ni èèyàn èèfún ìfẹ́ rábìsì tó bá dé lómi lọ sọ̀rọ̀ tẹ́ sọ ẹ̀ ìfò kò fọ́ yín lójú ni o nípa jáwé sẹ́nu bó dínà rẹ̀ tẹ́ sọ ní ìsìn máa ń bí mi nínú ìgbà ìfẹ́ rábìsì o. Ewu làbọ̀rọ̀ wá sọ mí dìdà bí mo ṣe dà. Ẹ má wọ́n ẹ̀yìn mi pẹ̀lú ojú yìí start straight ni o ìfẹ́ bí ìsìnkúrò kan bá ń rìn láìkí ẹ̀ o. Ẹgbẹ́ ojú ń dùn yín àti sídi iṣẹ́ ẹ̀rí ni ojú kan lẹ̀ ń lò káàkiri ojú kan tó kùnà ẹ̀ fi ṣe nǹkan gidi. Ìwọ lórí burúkú wà lọ́wọ́ yín padà wá ń bíbá. Àbí rọ́bìṣì ó ṣe mi ìwà ṣíṣe láyé mi báyìí. Ìgbà ogun làṣírí ìgò ní padà tù báyìí. Ìgbà ogun làṣírí olórí burúkú ni mo bá tó yìí. Olófò líle olófò ló ń bínú olóògùn. Caro Fidipawo. Wọ́n ti tó wáyé ẹ̀kọ́ tí ẹ̀kọ́ gbogbo ránú dání jàre. Àwọn ní gbogbo rẹ̀ dáadáa kan. Èmi ni mo sọ padé gún. Èmi náà dẹ̀ ni mo ládé ògùn mọ́. Ṣebí mi lè gbẹ̀rín. Ẹgbọ́n wèrè wo ń bọ̀ láti tán? Where exactly have I known you from? Àbúrò mi. Àbúrò tani àti tani? Láti bo síbo? Okay, èmi tí mo sọ wípé gbà yẹn ẹ̀gbọ́n mi ni. Èmi fúnra mi náà ni mo sọ pé kì í ṣe ẹ̀gbọ́n mi mọ́. Ṣé ní lọ lé ṣé ẹ jẹ́wọ́ lé ni? Yàyín dùn mọ́ mi. Ìyá, ó tó bẹ́ẹ̀ náà kí yàyín dùn mọ́ yín. Ẹ dé lọ nílé tí ẹ fẹ́ débi tí àyàlúbẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ fẹ́ lọ mọ́, ẹ ti ń gba èsì sórí ẹ ti ń jẹ oúnjẹ ọ̀fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. Àsìkò tí wá tó báyìí kẹ́ máa lọ lé yín. Ẹ̀gbọ́n mi ìṣàbúrò mọ́. Mo ló fún ọmọ ìyá dẹ̀ ti já báyìí. Ẹ máa lọ. Oyún Adégún mọ́ ìfadé sílẹ̀ sáládé. Adé ẹni, ẹgbẹ́ mi ni mo ládé. Èmi tí mo dẹ̀ ládé mo sọ pàdé ògùn mọ́ kó máa lọ. Àǹtí ẹ dákun bókun ọmọ ìyá bá jẹ ẹjá fabẹ́rẹ́ ràn ẹ dákun. Okun ọmọ yìí lé àlè fabẹ́rẹ́ ràn mọ́. Bẹ́ẹ̀ni ẹ̀ kó máa lọ́jọ́. Ẹ jẹ́ ọkọ̀ àbúrò mi dé. Ọkọ̀ àbúrò yìí wọ̀. Ẹ ìsọ máa lè. Láti dé ọ̀gá náà lóde. Káàbọ̀. Ẹ wọlé ẹ máa bọ̀ ẹgbẹ́rún yìí wọ́n bọ̀lẹ́ ń lọ.
baby. Shut up, your mouth. Are you mad? I don't like all this. Should you go away errand boys? Tó máa wá sí onílé, tó máa tẹnu bọ́nu family matter. Èmi, ẹ̀gbọ́n mi, pẹ̀lú ọkọ mi, a ní private moment. Ó fẹ́ tẹnu ẹ̀ bọ̀. I don't like it. No, but as a matter of fact, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ́jọ́ wà nígbà Kemi tó dé. So, bóyá ọ̀rọ̀ tẹ́jọ́ ń sọ lòun dá sí, but èmi ẹ̀ṣẹ̀ ń dé. Sísè mo ní babe, kí ló ṣẹlẹ̀? Hold on, sorry. Sister, kí ló ṣẹlẹ̀? Ọlọ́run jẹ́ ká rogun ìyá. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló dé? Mo rẹ́rù, mo ra. Kí ló ṣẹlẹ̀ náà? Ó ní láwọn fẹ́ lọ pààrọ̀ àwọn aṣọ, àwọn fẹ́ lọ kó ní ìṣẹ́kọ̀ọ́ kúrò. Ẹ má lọ bì kọ́kọ́ ilé nílé yín. Wait. Tó bá jẹ́ pé ẹ fẹ́ lọ kó àwọn aṣọ, ẹ má bother ara yín. Ṣé bébì ni mo ní kẹ́ dúró? A máa ra àwọn aṣọ míì. But wait, she's trying to say something pé òun ò sọ bẹ́ẹ̀. What's the problem? Ṣé bẹ́ẹ̀ tí mo ti sọ pé kẹ́ máa lọ? Wípé tó bá ṣe fẹ́ wù yín ni kẹ́ ṣe dúró. Ní àti babe mi, we're actually good people. Okay, I'm not going to share anything. Whatever it is tí ó bá ń pa yín lẹ́kún. Ẹ wọnú lé lọ. Every other thing that it says will set it inside. Ẹ mọ̀ wọlé. Park mọ́tò ìdára. Ṣé bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi máa sọ fún báyìí? Ẹ kú sẹ́yìn sí ìgbà tó bá. Kí ni ìbọn rún àbí báwo? Aṣọ wọn ni mo sọ pé kọ́ máa fọ ara. Okay, you know what? Máa fún ẹ lówó so that wàá lè get my house. Madam báwo lọ̀rọ̀ Adé sì wà níbi Kádé wà? What's the problem? Ẹ pẹ̀lẹ́ jẹ́ òun. It's okay, but think about it more. Àti sí ní onírògbò ẹkùn. Ṣé fẹ́ wọlé ni? Wọlé. Yes, baby. You guys stop it now. Yes, honey. Ó padà gbádé wọlé. Ẹ fún ẹni jí méjì kì í mú bí mi. Ìjẹ̀ṣà tí ẹ ti bàjẹ́ báyìí ní ilé yìí. Èmi ni máa fi tìná tì ẹ̀. Ṣoríjọ́ tí mo bá máa gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀, mo fọlọ́ọ̀ ṣe rí. Ọkọ mi ò ní sí àrán láti gbẹ. Wà á ti dé Afghanistan kó tó di kó dé láti ibi iṣẹ́. Ṣé o mọ̀ pé bí mo tẹnu wèrè bọ̀rọ̀ wèrè tí ó kàn lẹ́sẹ̀ wèrè nìyẹn tí ẹ bọ̀. Iná mo support mi kí dáadé rí padà ní. Kí mi mú gbadé ní ọ̀tọ̀ lẹ́yìn kó dádé ọ̀dọ̀ lẹ́ni kó ládé ọ̀dọ̀ lẹ́yìn kó bọ́ọ̀lù adé gan kí tèmi. Láì ṣe sọ ní adé. Caro Fidipawo. What was I saying, Papi? I don't see anything, just continue. Kàn ṣe pé bóyá mo kàn fẹ́ kí àǹtí mi máa lọ, you know, but I don't really like it. Tí àwọn family members bá ń tọ́jú bọ̀nà family èèyàn, you know, my sister is getting too close and I don't like that. So I'm actually thinking, wọ́n lè lọ kọ́kọ́ máa wá bóyá once in a while, you know, kọ́kọ́ máa wá holiday, kọ́ máa tọ́jú bọ̀lé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Baby, tọ́jú bọ̀lé bíi ti báwo? Ó láwọn ọ̀rọ̀ kan tó yẹ pé tó bá lò ó máa ti heavy jù fún family yìí. Bí mi parọ́ tójú bọ̀lé ẹlẹ́ran núrù láǹtí mi o, kò dé ṣe fọ́ọ̀tì wọn, inú family wọn gangan ló wà. Inú family yín you mean? Inú family wa yẹn ni mo sọ. Epo wà nínú ẹ̀jẹ̀ gan kéèyàn kọ́ máa tọ́jú. Wait, does that mean your mom is tọ́jú bọ̀lé ẹran ọ̀nọ́rọ̀? No really, sórí àǹtí mi dáàdì wa lọ́jọ́ from our daddy's side tójú bọ̀lé ni wọ́n bẹ èmi mọ́ mi wà lẹ́mí jọ èmi ò ń ṣe tójú bọ̀lé side ibẹ̀ yẹn. Okay, but I'll tell you something for a fact. Sure, nǹkan tó bá kọjú sẹ́nìkan ẹ̀yin ló máa ń kọsẹ̀ lómi. In fact, ọmọkùnrin láwùrọ̀ àwọn actresses kan tó yẹ pé tó máa ń sọ pé àyìn pé personally tó bá ń bá wọn ṣiṣẹ́ wọ́n wà sọ́ọ̀sì wọ́n ṣe. A couple of them when I met them, lifestyle one man crack me up on it. Yeah. So the same thing is applicable to Auntie Eyi. Now, àwọn kan tó ń ṣe ó dà pọ̀ ń bí ẹnu, which I totally understand. You are trying to safeguard your territory. But I'll tell you that everything about her amuses me. So trust me, I'm not joking. Ó ti pẹ́ tí mo ti rí èèyàn tó wà lára mi tó jẹ́ kí n rẹ́rìn tó bá ẹ̀ yàtọ̀ sí pé tó bá rìn mí gàgì but someone that just cracks me up out of the blues. Tí má kàn ṣe bí àǹtí ẹ̀ báyìí. Má bẹ̀ sí máa rẹ́rìn. So I need someone like that around me. Babe, kò ṣe pé bóyá gbogbo àǹbí báyìí wọ́n ti sú mi o. Ìwà wèrè pọ̀ lọ́wọ́ àǹtí mi. Bó máa ń dùn mọ́ mi. Ìwà wèrè yẹn máa ń dùn mí mi. Babe, jẹ́ ìṣèwà wèrè fún ẹ̀. Mo níwà wèrè lọ́wọ́. No, tó àṣùmọ̀ ẹ̀ṣẹ̀ mọ́ wọ́n ni. Oníwà wèrè lórí bed. Mo hide ni babe. Ṣorí babe, gbogbo àwọn wà wèrè táǹtì mi wò yẹn mo ti kọ́ mo ti lé àti ẹ̀ dáadáa ṣe bójú kan ló ń di wo babe mo rí. Ìyá sọ̀rọ̀ bó ṣe máa ń sọ̀rọ̀. Kí ni ìrìn? No, that's not it. You don't even have the mark. It doesn't even, I mean, see, no. I will get the mark. It can never be like, it can never be like, honestly. Okay, for example, see, I can kiss you, I can do all sorts with you. I can't do that with her. She cracks me up. So just let her be, please. Let me be your cracker.
You can be Please. my cracker, baby. I can be your cracker. You have always been my cracker. I crack you like a juice. So let me just crack you now and let go of your sister, please. Please, please. Mama Jackie gbàgbé ọ̀rọ̀. Oh, Mama Jackie, má jẹ́ ń bá ẹ̀sùn gbàgbé. Babe, Mama Jackie fi náà jọ gbàgbé ọ̀rọ̀ tó. Ṣé yẹ kí n fi lè lè ṣá? Hold on. Hold on. Yeah, last card. Did they use what check? Oh, Kame Ojo! We jẹ́ we go and jẹ́ ní ṣá. What kí ló fún? Sapo. Bàbá orí kí la wà báyìí sin 2-0. Mo ń lù ẹ́ o. 1-0 ni o. Ìgbà wo lẹ́nu wa méjì. Máa support ọkọ máa lù ẹ̀yin méjèèjì papọ̀. Bàbá yìí hold on. Last card. Oya. Yeah, fún lílo ya lọ sọ́jà. Oh, be that. Any other thing? Okay. Èmi mo trust baby. Okay. Any other thing? For me, give me star. Last. Oh yeah. Bàbá yìí múra mi wá o. Ó fẹ́ jẹ́ ká fún mi. Lógún mo ní Kùránì. Yeah. Let's go. Oya. Baby jẹ́ kí n mọ̀ nǹkan tí mo ṣe. Okay now. Ẹ má ti lọ because márùn-ún la máa nà ilé ni. Oya, let's go. Bàbá ìyàwó mi. Oya. Let's go. Ṣá méjì. Alpha. Mo kà kọ́ fi méjì lẹ́nu. Honestly, mi ò fẹ́ sọ̀rọ̀ lójú ìyàwó ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Mo sọ fún ẹ pé mo fẹ́ rí ẹ. Yeah. Bàbá, there's fire on the mountain. Fire. Ìyàwó ẹ̀, yes. Kí ló ṣẹlẹ̀? Bàbá, lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, mo notice nǹkan kan nípa ọ̀rọ̀ Caro tí ó dẹ̀ jẹ́ kí ọkàn mi balẹ̀ mọ́. Caro ìyàwó ẹ̀? Yes, as a matter of fact, mo ti feel very uncomfortable pẹ̀lú àwọn ìwà kan tó wù, especially láàrin òun àti ẹ̀gbọ́n ẹ̀ Sidi. You know, there's some acts that, you know, tó yẹ pé tí a máa rò bọ̀ ara mi máa sọ fún mi pé kíní yìí kò go right, but wọ́n ní pé ẹni tí èèyàn bá tó bá kọlùkọlù à ń bá jayé. I mean, it's just you that I know I can, you know, share this with and can help me out. Honestly, I really do not know what to think, how to feel. Something is not right somewhere. My instinct is very strong like this. Something is not right somewhere. Ìwọ lè kéré tó bá dé follow instinct o máa regret it later ni. You know. So kí la máa ṣe báyìí? I don't know what I want, honestly. O dẹ̀ ní pé o observe anything ní CCTV. Nípa ọ̀rọ̀ CCTV yẹn, kí n má parọ́. In the beginning, kó tó di pé ó wà faulty, mo máa ń rí pé it's a cordial family relationship ni ó wà láàrin àti Caro àti ẹ̀gbọ́n ẹ̀. You know, a lot of times me ò really rí anything tó wà suspicious, you know, about nǹkan tí mo rí, but ìgbà tó máa fi dáàrin kan CCTV yẹn it stopped working. Kò ṣiṣẹ́ mọ́. Mo gbélé tí CCTV yóò ṣiṣẹ́ mọ́ yìí. Okay, àwọn tó ń túnṣe náà ni àwọn tó lè mọ̀ pé ìwọ Caro, ìwọ ló ní contact wọn lọ́wọ́ the last time. Pé wọ́n okay, èmi tí mo jẹ́ pé mi yẹn sábà sílẹ̀. Ó lè máa pè wọ́n láwọn busy pé wọ́n scared. Mo ní ó jẹ́ ká pẹ̀lú mi. But wọ́n sọ pé kí n wò ọwọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí máa tún kíní ẹ̀ ṣe láti ilẹ̀ náà ni best kó máa bá lọ because ẹlòmíì wà kó lọ dàrú, which I totally understand because tó bá bọ́bẹ̀rẹ̀ argue in that area eventually they will win. So me ò really need anything at all, you understand, at any point. Me ní anything tí máa sọ pé okay, this is it, man. No. Since tó ní nǹkan tó observe ni pé relationship between ọmọ ìyá ẹ̀gbọ́n àtàbúrò probably maybe ìwọ ló kàn overthink àbí kí ló rò. But sure overthink sha. Yes now, me ò rò pé mo overthink. You know me now. Yes, mi ò kí n kà nǹkan lóòótọ́ náà, but tí ọkàn mi bá ti Steve Mavle sọ pé kíní yìí báyìí ló ṣe rí, ó mọ̀ pé tí mo bá go against ẹ̀ wàhálà ló máa ṣẹlẹ̀. Òótọ́ dẹ̀ tó bá follow instinct ẹ̀ o máa later regret. Yeah. Mo dẹ̀ á rò kankan báyìí. Mo rò pé bóyá ká plant ojú sílé ẹ̀. Nǹkan tí mo mean nípa ojú pé ká mú ẹnìkan tó wà neutral kó ṣe bí ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ẹ̀. So máa jẹ́ ojú tí èyàn pé wò kí n sí nílé business máa ń gbé jáde. Tá jẹ́ ojú á lè máa fún ẹ ní feedback.
èmi kàn wò ẹ́ pé gbogbo àti afẹ́ rí ọmọ ọ̀dọ̀ within this short period of time gbogbo alámọ̀pá àti ọmọ ọ̀dọ̀ ń sìn ó le gan even àwọn agent kan tó ń bá wa get ọmọ ọ̀dọ̀ gan ṣẹ̀fẹ̀ ìgbà mi ò lè bá wọn sọ̀rọ̀ 6 months 5 months ó ti bọ̀ anything so how do we go about it? Actually I really need ọmọ ọ̀dọ̀ gangan torí tí okay bye màá bá ìyàwó mi sọ̀rọ̀ àbúrò ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ tán school ni ó yẹ kó lè ṣe torí kan tèmi rò tá bá lọ ara àta like ọmọ ọ̀dọ̀ tí wọ́n sọ yẹn ó lè gbàbọ̀dì fún wa bó tí a bá lo ẹni tó súnmọ́ wa ó máa hard fún. Ẹ̀bùn ṣoṣọ pé àbúrò ìyàwó ẹ̀ máa lè ṣiṣẹ́ ẹ̀ ṣá. She's very smart she can. I dey this guy. But the thing is this oru àbúrò ìyàwó ẹ̀ tó sọ̀rọ̀ yìí sí ó ṣọ́ ọ̀pọ̀ máa lè ṣe ṣá. Ìwọ ṣàfihàn lè fẹ́ mi ọmọ tí mo ń sọ yìí she's very talented. Ó gbọ́ èdè ó lè ṣe pé kóun ní èdè lẹ́nu báyìí ó dẹ̀ lè sọ fluent English. Okay, in that case that works. I mean I can't phone company, you understand? Who respects me, my brothers will learn. I wouldn't mind if with someone like her around, at least Ali ma phone feedback. Exactly. I think this makes sense. Why don't you like me? Your tea, ó close mo wa. Kò ní lè kaswa. Tá bá lọ mara ta, ara ta lè gba body. True. Nǹkan tá máa ṣe ni. Orí ẹ pé ibi alájọ súnmọ́ lọ. Ó yá jọba náà lọ. Mo ti ṣí game mi lẹ̀. Mami, àbúrò mi. Ó ṣépè fún mi. Àwa nìkan la wà lẹ́kí ló tẹ̀ act. Òkè kí lè pè mí láàbúrò yín fún sí? Ṣé mo mọ̀ yín rí tẹ́lẹ̀ ni? Ṣé mi àti yín tọ́ ni? Nígbà mo pè yín mọ́mì. Nígbà tẹ́ ẹ̀ sì dá mo pé bí àtọ́jú àbúrò mi tẹ́ jẹ́ kí n kúkú pè yín ní àbúrò mi. Níbo ni mo ti já àbúrò ẹ̀ sí? Níbo lèmi àti ẹ̀ ti mọra wá rí? Ó yá kí ló fẹ́? Ọmọbìnrin tó ṣẹlẹ̀ ní pé ẹ̀yin náà lẹ́ni pé kí n bá ti jí láàárọ̀ kí n tètè mọ́ sóúnjẹ fọ́kọ yín ní pé n tẹ́ gbà mí fún ni kí n sóúnjẹ fọ́kọ yín kí n fọṣọ kí n sì tún léṣe àwọn tọ́kọ yín bá ti wà rárá kẹ̀yẹ́ mọ̀ pè mí ní àǹtí kí n sì mọ̀ pè mí láàbúrò mo sì wò pé kò sóúnjẹ lé mọ́ ní ìsìnkú kọ́kọ́ yóò lé ní ìsìnkú mọ́ bòúnjẹ kẹ́ ìyá aṣọ mọ́lá bí tọjọ́ sí ìfẹ́ kẹ́ ìyá aṣọ mọ́lá lónìí tó lọ mo ṣe ni wọ́n sọ pé oúnjẹ wà lé àmọ́ kò sọ bẹ́ẹ̀. Ó yá èló lẹ ní ìdìbà èló lẹ fẹ́? About 30,000 mẹ́rin. 30,000? Sídí kí ló fẹ́ rà? Ráìsì wà nílé, ẹ̀wà wà nílé, ẹran wà nílé, ata nìkan ni ò sí nílé. Ṣé 30k ló fẹ́ fi ra ata ni? Ẹ̀sẹ̀ èèyàn ò mọ̀ páyé Tinubu làwà. Gbogbo nǹkan tí wọ́n dey play. Ẹ bẹ́ẹ̀ sí nǹkan tí wọ́n gan. Ẹ fi 30,000 ra ata. Àwa lè expensive kan. Ẹ fi 30,000 ra ata. Bẹ́ẹ̀ ni epo gan wọn, gbogbo nǹkan ló ti wọ́n. Kí lẹ̀ ń ṣe? Ohun tí mò ń ṣe ni pé oúnjẹ mi ọmọ yín ṣe. Ẹ fi 30,000 ra ata. Bẹ́ẹ̀ ni. Nǹkan ti ṣe mí. Àǹtí mi. Kí n sáà ti mú. Ó lè ṣe iṣẹ́. Àbúrò mi. Àǹtí mi. Hey baby. How are you? Hey baby. Hello. There. How are you? Alẹ́ dídẹ́! Owó ló ṣí wèrè gan. Ta ló mí pọ̀? Honey, calm down, Jerry. Ta ló ní bòròró bíbí lẹ́nu Àtọ̀dọ̀ mọ́mì. Ta ni mọ́mì kan? As a matter of fact, mo pé a ní help kankan lẹ́sìn, so we need someone to help us. Mo sọ fún mọ́mì pé ó dàgbà máa lè help. Mo fi wá decide okay, káwọn send ilé sí mi. As a matter of fact, wọn tiẹ̀ sọ fún mi pé wọ́n kàn nígbà ẹnìkan ti wà ní garage kí n lọ pick her and that's what we're here. Babe, I need help. Àti wulẹ̀ lọ́mọ ọ̀dọ̀ kan tẹ́lẹ̀. Sorry. Àǹtí mi tó ń ṣèṣe ọmọ ọ̀dọ̀ wà nílé. Ṣèṣe ọmọ ọ̀dọ̀ ń dá yín ṣe mò ń ṣe. Ṣíṣe ọmọ ọ̀dọ̀ kọ́ lẹ̀ ṣe. It's okay. Bí ìbá ti léèyàn tó ń ṣèṣe ọmọ ọ̀dọ̀ kí ló tún lọ mọ́ ọmọ ọ̀dọ̀ original wà fún? It's okay, don't worry. Honey, you know what? The truth about it is, Shori be auntie Shawai. I know. Yeah, I'm a family. She's family. Yeah, family. Yeah, so ordinarily, gbogbo nǹkan tí wọ́n ṣe bí ìgbà pé wọ́n assist wa ni. I'm assistance. Yeah, and I'm getting very uncomfortable with it. Yeah, comfortable now. You get, so mo ṣe decide pé auntie gan ó yẹ kán ní ẹni tó máa help wa, tó yẹ kán máa help àwọn náà all around. Yeah, so that's why she is going to be the best person to do that. Auntie ò complain pé nǹkan táwọn ń ṣe ń lé pọ̀, jí nǹkan tẹ̀ ń ṣe ń lé pọ̀ jù. Do you need help? Do you need help? I need help. That's it. Anything about
ṣe iṣẹ́ ló lé ń sinmi. Àǹtí mi ẹ̀gbọ́n ilé ẹni ìdí ẹ̀. Ṣíṣe lè ti pọ̀ jù. Kọ́ máa sálẹ̀ yẹn. Kọ́ máa sálẹ̀ yẹn. Ìyá kalẹ̀ kan. Èwo ṣẹ́gi. Dòkó. Àná mi ṣe ìgbàgbé tẹ́lẹ̀ fún mi. Oh, not at all. Mi ò gbàgbé. In fact, wọ́n á kó wà ní mọ́tò sẹ́lẹ̀. Orí ẹ̀ burú ni. Bẹ́ẹ̀ ni wẹ̀rẹ̀ kọ́ lórí tẹ́bù mi. Àjẹ fún mú sàmúlẹ̀ gbé sọ̀mùlẹ̀ mi mọ̀ fún ọ. Àbí wò ó sórí bó ṣe ń wò mí. Èmi lè gbọ́n màdàm tí mi lọ́rọ́ fún mi lórí ìjókòó. Ṣórí yín burú ni. Wọ́n mélòó mi wà tó wá ṣe part 2 yín. Inú yín ń dùn. Ṣé ẹ fẹ́ kó gba ṣé mọ́ yín lọ́wọ́ ni? Ṣé iṣẹ́ tẹ̀ ń ṣe inú lè ti pọ̀ jù fáyé yín ni àǹtí mi? Kò pọ̀ jù náà mẹ́. Mo nílò ẹni tí mo bá ń fa ẹsẹ̀. Àwọn èjìjì tí ẹ jọ. Àbẹ́ ló àjọra sórí nígbà tí wọ́n bí mi tán nídìí. Mo kọ́kọ́ ní wọn kan kọ́ bí àbíkú àwọn yìí. Àyìn sí àbíkú iṣẹ́ àbíkú àmọ́ ìdílé wa àmọ́ nkọlà àkọ́bí ọmọ ní ọmọ nkọlà fún. Wọ́n bí ẹ̀mejì kan tó bí. O ti yé mi bẹ́ẹ̀ mọ̀ ọdún bá ṣàtì àkọ́kọ́ ò bá ní fíìtì ẹ̀. O ti ká kókó kọlà fún. Ẹ ṣé wùwà wèrè báyìí. Kí lè máa ṣe nílé tẹ́lẹ̀ mi bá ń gbà ṣe yín ṣe. Mímọ̀ sùn. Kí ló yẹ kí ẹ ṣe ṣé kí ni yín máa dùn àbí kí ni yín máa bàjẹ́ gan-an? Àwọn oúnjẹ tí inú oúnjẹ náà àjọ máa pè jẹ irú àwọn àbíkẹ́ ìyá àbíkẹ́ bùkà wọn. Ok, nígbà táwọn sọ pé kẹ́ máa jẹ mẹ́ka chicken kẹ́ máa jẹ chicken republic kẹ́ máa jẹ ìyá àbíkẹ́ bùkà ẹ ti lọ mélòó mi wà tó máa bá yín jẹ kí lẹ́yìn máa jẹ. Sẹ́rí gbogbo àwọn mẹ́gà gàgà mọ́gí mọ́ pọ̀ mbẹ́. Ìyá àbíkẹ́ ọ̀gángan ọmọ láìkì. Àwọn síkìn tí wọ́n gbé fún mi ní àwọn mẹ́gà síkìn yóò máa gbé fún un yóò máa jẹ ìyá àbíkẹ́ bùkà. Oúnjẹ alálùbáríkà nù. Ẹni tó máa gbá polówó yín ti dé àǹtí mi ẹ̀dẹ̀ ń bó yín ò ṣe inú yín dẹ̀ ń gbé tẹ̀kí mi. Jésù níbo ló ti mi irú ajá wo lè. Ẹ̀wọ̀n owó àti àwọn oṣù kókó ẹ̀mọ kọ́kọ́ yóò fi wá sáré ní ìsìn. Sídì orí ẹ̀ ti burú o nǹkan tó ń ṣẹlẹ̀ yóò padà yé ṣíṣe ọmọ ọ̀dọ̀ kọ́ mo gbẹ̀ sí bíbá ìwá fún mi ó wá jẹ́ kókó mi lọ mú bí ọ̀pọ̀ ọkọ̀ yín kí wọ́n ṣètò gbogbo rẹ̀ náà. Kọ́nsẹ̀tì gbogbo orí burúkú òṣìwò wà wèrè òṣìwò ṣe wá wà níwà wèrè ayé wèrè ara ẹ̀ gan-an owó níwà wèrè gan-an. Ṣé fún mi ló wá ta mọ́? Ìwà àtà òṣìwò. Karo Ìdípawo ó ń gbowó la Karo Ìdípawo. Wẹ́ẹ̀ àṣẹ́yìn Jésù ìbùkún ayé léṣu léṣu ìyọ̀ tó lẹ́ẹ̀dẹ̀ mọ́ mi. Kẹ́ni tó wọ̀n kẹ́. Àfẹ́sákò. Jésì. Kí ni tí ẹ̀yin Ìjẹ̀ṣà? Èyí mi ò. Tọ́dún ọ̀gá ìgbọ̀dọ̀ tí. Kẹ́gbọ́n náà lè máa lọ ilé yẹn àbí. Ẹ bá ní wọ́n fi lọ́kọ mẹ́rin ti lọ. The last one ni òwò mẹ́sẹ̀ fọ́jú ẹ̀ lọ́dún lójú kan ló dàrúgà. Bóyá ìfẹ́ fọ́jú kankan. Ẹni ìyàwó ọ̀gá mi ló ti bọ̀ sùn kí ló lè máa ṣe. Ìfọ̀kọ̀ ti sófo ni. Pé ká gbọ́, mi ò mẹyẹ tó ṣú ẹ́. Tí ọmọ ìyá méjì máa ń sọ pé mímí yẹ kó sú ọ ní báwo làbúrò àti máa sọ fẹ́ mi. Ní mo mẹyẹ tó ṣú ẹ́, bóyá ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ṣú. Ó ti ń kẹ́rù ẹ̀. Ẹ wo nǹkan tí mo fẹ́ gara yín ní ìlú ìsì bẹ́ẹ̀ ni owó rẹ̀ ti wọ́n wáyọ̀ rẹ̀ dì báyìí kọ́ńsẹ́ẹ̀sì ti tán àwọn kọ́ńsẹ́ẹ̀lì mi gan wọ́n pè mí wọn ọ̀rẹ́ bá wọn fọṣọ lórí àwọn gbàdúrà pẹ̀wọ́ ẹ̀gbọ́n kan tí wọ́n rí àìmọ̀ ṣe dúró nígbà owó rẹ̀ sì ti dàrú ní ìsìn ọ̀yẹ́ kéèyàn mọ̀ lọ. Igi dá ẹyẹ fò. Ẹ dákun bó bá jẹ́ ìyìn ẹyẹ ṣẹ́ dúró ni ṣé ẹ fẹ́ kí ẹsẹ̀ ẹyẹ kọ̀ọ̀kan ni ṣé ẹ fẹ́ kí ẹsẹ̀ ẹyẹ kan ni. As a matter of fact, I am supposed to get you arrested because you're a culprit. Ẹ dákun ìgbìlẹ̀ fàǹtì tí mi lẹ́yìn orúkọ mi sí. Oh, stupid. Okay. Show me the No, show me the show boy idiot. I'm sorry, honey. Kemi ma pe ni auntie. You see my life? You see my life? Àti ìgbà tó ti dé àwọn méjèèjì tí mo ti rí pé ọ̀rọ̀ wọn kò ti straight mọ́ ni mo ti wà very suspicious pé kí ló lè máa ṣe láàrin méjèèjì. Ìwọ nuisance. Èmi pè wọ́n láti.
ó yẹ kí n gà ẹ́ lọ́rùn kó dá gbogbo àti tí mo ti gbẹ padà ni. Yes, ó yẹ kí n arrest wọn. Ẹ wo ọ̀gá ọ̀gá I go for free ṣé o ti yẹ yín. You can't go scot-free. kẹ̀kẹ́ ṣe mi ìyàwó mi bẹ́ẹ̀ àti ní ẹ wò ní continuity ọ̀gá náà tì mí àṣírí náà ti tú ìmọ̀gá ìpọ̀ ìbílẹ̀ yìí ń sí ìmọ̀ yìí rí o lọ́jọ́ náà mo wá kalẹ̀ kú lẹ́sìn ní kí n wọlé kí wọ́n bá yín tó ń jẹ mọ́kàn nípa ìmọ̀ oúnjẹ ẹ̀sẹ̀ kí wọ́n bá yín fọ sọ. Gbogbo àṣírí ti tú gbogbo bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ṣe sì lọ́kọ́ yín ti mọ̀. Èmi ò fẹ́ wọ́n ìfẹ́ rẹ́bìsì mọ́. Báláǹsì tẹ̀ jẹ́ mi 35 tẹ̀ yá bọ́lọ̀ padà ráìdà nǹkan ìfún kí mò ń lọ. Maka 5 countdown of 5 tí o bá jáde kúrò ní compound yìí sè máa ní kí Ìjẹ̀ṣà ti gate ẹ̀ ọlọ́pàá dẹ̀ máa gbé ẹ̀. 5. Ọlọ́pàá lè gbé mi àbí tí wọ́n gba 35 tíyàwó yín gbà lọ́dún fún ráìdà. 5. Sórí kámẹ́rà ti bẹ̀ lókè, ó yẹ kí n sọ̀kò pa ọ́ ni. Kẹ́mi gangan ní CCTV tó wà nílé. Ṣé wàá pa? Mo need the help and it's very, very important. Mo fẹ́ fún ẹ ní assignment kan. Mo àmọ́ bí ìyàwó mi ti bẹ́ẹ̀ sọ. Rárá mi ti sọ fún un. Mo ṣáà sọ fún pé tó bá ti débi, ẹ̀yin méjèèjì máa jọ sọ̀rọ̀. Okay. Yes. Okay. Ṣé kò lè ṣàtúrí bẹ́ẹ̀ méjèèjì? At all, you're safe. Trust me. You're safe. Okay. The thing is, ọ̀rẹ́ mi wà ní ìṣòro. A fẹ́ plan tẹ sí ilé ẹ̀ ká bá lè mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ torí kò feel safe nílé ẹ̀ mọ́ torí ìyàwó ẹ̀ àti ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ṣùgẹ́t. Òun dẹ̀gẹ̀rẹ̀ businessman ó máa ń travel kò sí nílé so iṣẹ́ tí wọ́n ní kó lọ ṣe bí ọmọdé nílé ẹ̀ kó dẹ̀ fi ojú sílẹ̀ kó bá lè mọ̀ nǹkan tí wọ́n ń plan and again ó ṣàmọ̀ talent tó máa ń lò ohun èdè yẹn ò ní lọ sọ English ń bẹ wàá ṣe bí ọmọ òkú. Yes, wàá ṣe bí ọmọ òkú tán exactly wàá ṣe tán ni kó bá lè fa ìmọ̀ra kí sọ́wọ́ bẹ́ẹ̀ plan nìkan wọ́n lè tún fún ọ náà sí pé àìjẹ́ àwọn tó ń fẹ́ ṣe báyìí tó bá lè ti rí ẹni tó wà suspicious ṣe fídíò ká bá lè ní evidence. Is it that bad? Yes, a ní láti ní evidence kó bá lè mọ̀ pé yes ohun mi báyìí kó bá lè mọ̀ pé evidence dey torí àgọ́ àfẹ́ explain taya evidence dey ṣó yẹ wàá fojú sílẹ̀ so anything tó bá ṣẹlẹ̀ wàá jẹ́ ká mọ̀ and you are very safe. You're very safe, trust me. Are you sure? Sure, why not? Okay, I understand you, but stand me. Sure, we must save. You're safe, trust me. She marry cool be ma de tie síbẹ̀. Ọkọ mi ò ṣe nǹkan burúkú fún ẹ má worry. Ọ̀rẹ́ mi de kí ló máa ṣe ẹ dáadáa. Ibi ọkọ ajé ni. Trust her. All right, so ìgbà wo lẹ fẹ́ Camera? Is it like right now? I will talk to him bí ó ti gbà. Mo ní fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà, máa pass up bí ó ti gbà. So maybe let's see tomorrow next. Ṣé mi ò ní pẹ́ ńbẹ̀? Ò ní pẹ́. Oh yeah, now tẹ́wọ́. You've not sent money or the only expectation owó kan. Okay, bá mi pa account number ẹ. 2925. Bank. FCMB. 2925. 444. 444. 111. 111. Yeah. Okay, but you send 1 million síbẹ̀. O ti send it? Okay, where now? Surely for me drinking, I'm tired my brain. Ṣé o fẹ́ drink ni? Kò sanwó drink. Drink ẹ wọ́n máa gbé mi lọ́nà, wọ́n máa gbé mi débẹ̀. Wo sórí gbogbo ilé tá ń sọ yìí 1 million tó tẹ̀ yẹn owó epo wọlé tó níbọ̀mù wá ní o epo kò tiẹ̀ l'opportunity láti jókòó tí oníbọ̀mù ní 1 million tó tẹ̀ yẹn tó bá epo fẹ́ tẹ̀dì tó dẹ̀ fẹ́ tẹ ọyàn wá tẹ another 200 o. So wà lè gba complete package kò sí kí sìn bẹ́ẹ̀ o ìyá yìí stress. Kò tí ì transaction number send 200. O ti send 200 alright now irú drink wo ló fẹ́ mo ní NSC mo ní Jack Daniels NSC is 200k mo lè ta fún 200k. Mo ń ṣe ní Matel. Matel wà mo lè fún ní 150. Ṣé Matigabit wá kiri ni? Matigabit no small neutral. Ṣé mo mọ ẹ tó ta Matel nínú club 100k 120 ìwà ni pé 200k kí ló dé? Ṣé bó BTC ló ń ná tẹ̀sán wà àjẹkáwa náà jẹ́nu ọ̀pẹ́ òun sọ pé ọmọ yẹn tó ń ta nínú club ṣé club lélẹ́yìn ni dóná ṣe orídorí mẹ́la ìtì bí yìí ni iye tí mo pè fún ẹ ló máa rà náà tó bá dẹ̀ ti 40 inú wàhálà bóyá kò jọ̀wọ́ rẹ̀. Tó bá fún lọ́ọ̀ṣì pàṣà fún lórí àbí ṣe mo ti rí mo. Tó bá fẹ́ omi náà máa sanwó ni gbogbo àwọn nǹkan tó sọ tẹ́lẹ̀ yẹn kò bá complimentary breakfast wá kò bá complimentary drink ìdání omi complimentary wárí tó máa gbélẹ̀ lórí tébù ló tẹ́ ni kò bá complimentary èló ló san tó tún fẹ́ mọ omi ọ̀fẹ́.
Ṣùgbọ́n mo gbọ́ ọ̀fẹ́ lomi náà. Ọ̀fẹ́ lomi. Èló ni 1.2 tó fẹ́ mú mi ọ̀fẹ́. Ó ní bọ̀m ló jókòó síwájú ẹ̀ wò dáadáa kó tó ṣe. Owó jẹ́ ká fi ẹlẹ́jà ẹ̀ka báńkì dáadáa ṣe ní. Ó yà náà, pápẹ́ ìyẹn lè lọ́kọ́ go straight to the point. Ó bá ń dáadáa. So, Showari, listen, báyìí. I'm going to give you a very nice play. Are you ready for it? Are you ready for it? Ọ̀rá tẹ̀dí o, owó díẹ̀ ló sanwó púpọ̀. Ọ̀rá tẹ̀dí o, má lọ jẹ́ kó lọ fọ́ lọ́wọ́ ẹ̀, kó fọ́ lọ́wọ́ àwọn tara wájú máa kó fọ́ lọ́wọ́ ẹ̀ o. So now, okay, ìgbádùn ayé ẹ̀ tí a bá ẹ̀ á mọ̀ tí ó kì í. O sọ pé kìsìn yìí ló kìsìn náà. O sọ kìsìn. Ọ̀gá, ṣó bá fẹ́ kìsìn tẹ́wọ́ mi náà. A máa tẹ́ dábàá ṣe tán. Tó bá ṣe tán lọ ẹ̀ṣẹ̀ máa kìsì wọ̀bọ̀bọ̀ ìyẹn dẹ̀ ló lówó lọ́wọ́ dẹ̀ láhùn. Nítorí wá láhùn báyìí. Ọmọ kan jẹ́ kí n yẹ ọ̀pẹ̀ yẹn. Mama bẹ́ẹ̀ unleash the dragon díẹ̀díẹ̀ tó bá ń bọ̀. Unleash ìdòrí mẹ́. Ó borí kan wà láì. Ṣé ti rí? Jésù, kí lélẹ̀ ooo. Ìyàwó bọ̀dá Adé lélẹ̀. Àwọn náà ni. Ló ṣe gbogbo rádaràda ẹ̀. Yé. Ọkọ mi, kí la fẹ́ ṣe? Ó ti ṣẹlẹ̀. Ẹ fara yí balẹ̀ ìgbà tẹ́ ń ṣe báyìí. Èmi ti àwọn iṣẹ́ kankan tójú mi rí ṣá. Àbúrò mi, lóòdẹ̀ sì tètè wá sọ fún wa. Mo ṣe rí náà ni mo ṣe. Bébì, kí ló máa ṣẹlẹ̀ báyìí? Ṣá, calm down. Send us a message. Drop it. Ilé ìpọ̀ ìyàwó ilé. Ó ti tó, it's okay, ó ti tó. Ó ti wọlé. Yes, ó ti wọlé. Mo gbé tèmi bá mi. Kí lélẹ̀? Ó ṣọ́ọ̀kì mi, ẹwọ́n kú, èmi ti fẹ́ máa lọ. Mo sọ fún pé ọ̀rọ̀ mi ṣẹ́ mi. Tètè máa lọ. Sísá mi máa pè lọ, ẹwọ́n ní àádọ́ ìṣe. Jọ máa rọra, kí ni ìpọ̀ ọ̀dọ́ tí mo fẹ́ wọ̀? Bébì, kí lélẹ̀? Obìnrin. Kí lóbìnrin? Mi lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn náà. Ìyàwó bọ̀dá Adé ló ṣe gbogbo rádaràda yẹn. Ṣáwálé mo ń bọ̀. Yes! Psychiatrist patient. Ẹ̀yin ló yẹ kí n fòkò fọ́ lórí ìgbà náà. Bàbá dúdú tí mo sì mọ́ ń gbóúnjẹ fún yín tẹ́ bá wá. Ó disappoint mi ò ní kúrò. Ó disappoint kí n má bínú. Àbí mo ti bẹ̀. Bá dé ìyàwó tèmi gan ni, I will do the same thing. Ọ̀rẹ́, kò ṣe. Caro! I'm sorry. Caro black ni wọ́n ò ṣe Caro yellow sisi. Mo ti feel pé Caro tó máa lálùbáríkà ni ẹ́. Caro ti yẹ kò ṣe Caro tó yẹ máa lò tó máa white Caro táyé wọn máa bàjẹ́ Caro tó lọ wọlé. Because when I met with you, I was thinking that okay o, ọmọ tó lóríire tó lálùbáríkà ni ẹ́ ni. Yeah, your physique, I know that àwọn olórí burúkú ló máa ń ṣe dey play. Yes, that I know. But mo máa fi pé o máa ní ọkàn gidi, o máa ní ẹ̀mí ọkàn gidi. Oh, I feel at some point that I could change her, you know. About to change. That was what I was thinking. Oh, you're changed. You are changed. Don't you have people bẹ̀rẹ̀ lórí tèmi? You have changed. Lọ pàdé àkókò mọ́ nuisance yìí. Lẹ bẹ̀rẹ̀ sí rún mi, lẹ bẹ̀rẹ̀ sí jẹ mí. Above all, ọ̀rẹ́, ṣe. Every man needs a friend like you. Tí o bá ṣe ń torí òun, mi ò ní mọ̀ pé òun fi ọ̀pẹ yìí máa jẹ mi níṣu. Ó wá fẹ́ bá everything jẹ, wá ń gbé ọkùnrin wá sí inú ilé mi. Inú ilé. She took me for a fool. Ìjẹ̀ṣà. Wà tí mo bá tún rí ẹ, tí mo bá tún rí ní àná nígbà yìí. Ìjẹ̀ṣà tí mo bá tún rí ní àná. Tí mo bá tún rí ní àná. Ẹ̀ṣẹ́ gbọ́dọ̀ wà lọ́dọ̀ yìí. Ọlọ́run ti gbọ́ àdúrà ẹ̀. Took me for a fool. Ọlọ́run ti gbọ́ àdúrà ẹ̀. Má wọ̀ ọ́. Àti mọ́tò bàkọ́ ẹ̀ kí n tí kò gbẹ́rù kọ̀ọ̀kan fún mi báyìí. Kíkọ́. Ó ti jẹ́wọ́ mi náà. No, ó ti jẹ́wọ́ mi náà. Ó bẹ̀rẹ̀ tí mo ní wọ́n lórí ẹ̀ ní. Eléṣù jẹ́ kó máa lọ. Mo ṣe máa dúpẹ́ bọ́lọ̀ ti gbàdúrà ìjà wọlé. Mo wẹ̀ ń ta ló wọlé. Ọmọ tó máa yí pé mo máa ń rún dáadáa ni. Ọmọ àdàbẹ́ ni pé mo ti lose ní ètò táwọn ọmọ. Àwọn ènìyàn náà ibi díẹ̀ lówó ẹ̀ lójú. Ibi ìdí lówó ẹ̀ lójú. Mo tún máa fún lówó tó máa lọ fún tó máa lọ máa rí package tó máa fi rí ìfàbù dí. Nǹkan tí ìdí máa dálẹ̀ ní ìlú yìí. Nílé ayé nǹkan tí ìdí máa dálẹ̀. Ìjẹ̀ṣà wọlé. Mo bá tún rí. Iṣẹ́ ọlọ́wọ́ ẹ̀. My dear, thank you so much. You're welcome. Caro Fidipawo. Ó ń gbowó lọ. Ta ló ní báàgì? Caro ti dé o. Caro ti dé, Sàmá ti dé. Caro èwo? Gbèsè fún mi jẹ́ kọjá jọ. Ìjọba jókòó sílẹ̀. Wá jókòó.
Kọ́kọ́ gbé báàgì yìí wọlé. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó wá kóra mọ́ mi? Kóra mọ́ ni, ṣé nǹkan kan ni máa kóra mọ́ ni? Mo fi mílẹ̀ o. Mílẹ̀ o. Ṣé bí mo sọ fún ẹ? This guy, òun tẹ́tẹ́ kan. Òun náà nìyẹn sí òtí mo ti dé. Mo sọ fún ẹ, there is no love in the street. Well, welcome back to the street. Ìwọ náà sọ̀rọ̀. Kò tí ẹ kó máa sọ̀rọ̀ rárá. Torí jọ́ ìkíní àná tí wọ́n advise ẹ pé kó máa lọ ilé ọkọ. Ìwọ náà ló ń gba wájú tó ń gbẹ̀yìn. Ó mọ nǹkan tó ń dùn mí ni babe. Mo ṣe nǹkan tí mo ṣe ló ń ká mi lára o. Babe, there was a call girl. Ó ká mi ni. Ọlọ́run. Ìwọ ọmọ sídìí olórí burúkú yẹn. Ibikíbi tó bá wà. Ṣé pé máa ń sọ̀kọ̀ àṣetánì Mẹ́kà? Wọ́n máa sọ̀kọ̀ àṣetánì bẹ̀ láíláí. Ọmọ ẹ̀rọ kó bá mi. Kò ṣẹjọ́ síbì kankan. Baby, welcome back to the street. Ṣé ọkọ tó máa ṣẹlẹ̀ ń sìn? Wà ní láti lọ change wardrobe ẹ̀. Torí gbogbo àwọn aṣọ tó máa ní aṣọ ìyàwó lé ní. Advice ẹ̀ ọkọ̀ tèmi lè fún ẹni ẹ̀. Baby girl, stand up. Kí ló máa jẹ? Wo ìyẹn tí ẹ̀kọ́ ló ń ṣe kókó jù sí. Mímí. Ṣé tá wà láyé? Ọmọ olówó abẹ. Ṣé tá wà láyé? We dey comot now. Ṣó jáde. Kojú pọkànlé lórí ibùsùn bó bá dalẹ̀. Kí ló ti wá jẹ́ o, Caro? Caro, ọlọ́gbọ́n ayé tó ta mi sí kókó etí aṣọ. Caro, ọgbọ́n. Caro, Ìdípawó. Ìdípawó. Caro, Ìdípawó. Ó ń gbowó lọ. Caro, Ìdípawó. Ìtàláwà. Jú bèbè sọ bèbè. Ṣó ti ń bá ìbàdí àná o, ó lè ṣe mí lè ṣe mọ̀nà kárí. Jẹ́ kí n ṣe kán sí ọmọ tàbí tó fẹ́. Ó yẹ ká ti mọ̀ pé